أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. أدوك لسي الله أترى لكم ألكم فانس وجد النبي محمد صلى الله عليه وسلم. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéra kìyàmà. Allahumma àmín. Akí gbogbo ẹ̀yin olùgbọ́ akẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní abẹ́ àsìkò kékeré tí a ní bóyá ló lè ju bí ìṣẹ́jú mẹ́ta lọ, mo rí fídíò Sheikh wa Onímájèsí hafizahullah tí wọ́n fi reply oníyàwó mẹ́ta tí wọ́n kọ́ àwọn ilé kí ó jẹ báyìí. So ohun tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ni pé àfáà Onímájèsí èèyàn ò rí wípé ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n yàtọ̀ sí àwọn tí ẹ kàn ń ṣe wọ́nranwọ̀nran. So ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n, kọ́lọ́n kó bá ní ṣàlékún dáadáa wọn kọ́ wọlé àbẹ́ kan sórí. So kọ̀dẹ̀ sí èbú nínú ọ̀rọ̀ wọn. So tí màá bá ti wà kò ní sí èbú. So ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n máa jáde fẹ́ bá oníyàwó mẹ́ta sọ̀rọ̀, ẹlòmíì wọ́nranwọ̀nran ni wọ́n máa sọ. But ká má bàa fi gbára wa lásìkò, kọ́lọ́n kó bá ní foríjìn àfáà wa Yelima yìí, kọ́lọ́n kó bá ní foríjìn wọn. Ní iṣẹ́ wọn ní ọyọ́lẹ̀ táwa bá ti rí àwọn striker nínú súnà tí ẹ bá ti ń gbá bọ́ọ̀lù lọ, so kò ní di wàhálà sí àǹgù bíi tí wọ́n mú náà, kọ́lọ́n bá lè kọ́lá kó bá ní foríjìn àfáà. Sheikh Abdulhakeem Kutubi, kọ́lọ́n kó bá ní ṣàlékún dáadáa wọn. Àwọn àfáà tí wọ́n dúró ti àwọn pé tí wọ́n bá rí nǹkan báyìí kí wọ́n dúró ti lọ́rùn pátápátá, àti gbogbo ẹni tó dúró ti òdodo bẹ́ẹ̀ nínú àwọn àfáà súnà, kọ́lọ́n kó bá ní ṣàlékún dáadáa wọn. Àfáà Onímájèsí, inú àwọn ọ̀rọ̀ tí ẹ sọ, èmi kàn fẹ́ bí àkíyèsí tàbí kí n béèrè pé tí clarification bá lè wá kò bá dáa. Pọ́ìntì àkọ́kọ́ lórí ọ̀rọ̀ Lárúbáwá tí kálukú ń sọ̀rọ̀ lórí. So kìí ṣe ana muz'ijun jiddan la astati'u an asifahu, kìí ṣe òun nìkan Lárúbáwá tó wà nínú fídíò táwọn èèyàn sọ. Ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, àtigun kìíní àtigun kejì. Ẹni tó bá fẹ́ sọ pé àwọn Lárúbáwá yìí ó correct tàbí bó tiẹ̀ sí yẹ kéèyàn sọ ọ̀rọ̀ bí àfúsá òun nìyẹn tó fẹ́ defend ẹ̀, kọ́kọ́kọ́ bá wa play fídíò nínú gbogbo àwọn al-mudafi'una an hadhihi al-maqta', gbogbo àwọn tí wọ́n fẹ́ máa ṣe dìfà fún maqta yìí, kán bá ní play fídíò kí wọ́n wá tú Lárúbáwá jumlatan. Ẹ má jà ká máa mú láì kan bẹ̀ káwá wò kókè pẹ̀lú. So inú bàlágà táfà náà tí wọ́n proof wípé inú bàlágà ó rí báyìí. So a mọ mọ̀kọ́mù pé téèyàn bá wà báyìí, àwọn oníbàlágà wọn máa ń ṣe mura'at al-mukhatabin, so àwọn tá à ń bá sọ̀rọ̀, so àti àyè ibi tá a ti ń sọ̀rọ̀. So now kó bá ní play fídíò ká wá ṣe tàhlílù rẹ̀, kán ra mọ́ play rẹ̀ pé ok ibi ìtumọ̀ rẹ̀ ká wá wò pé ìjẹ́ ọ̀rọ̀ yẹn ní ìsìjà káàkà mọ́ mọ́ jùmlà kan. So ẹlẹ́ẹ̀kejì ni pé ká bẹ̀rù Ọlọ́run, kálukọ́ máa rántí ijọ́ tí ó padà dùn wájú Ọlọ́run. Ká bẹ̀rù Ọlọ́run yìí pé ǹjẹ́ àfáà oníyàwó mẹ́ta ṣé yẹ̀yẹ́ ni àfáà ìfẹ́ sí? Mi ò wá defender fún oníyàwó mẹ́ta o, but gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ àti gbòòrò àwa táwa náà kọ̀ọ̀kan pé yẹ̀yẹ́ never sí, síbi yẹn sì máa ń correct yẹn nu. Síbí nù lù lájọ wa Sheikh Onímájèsí, ẹni tó bá jẹ́ khadimul ilm wal ulama, kò ní máa sọ yí pé àáfà àwọn nìkan ló wọ́n máa ṣe dìfáwò fún, gbogbo àfẹ́sìn làáfà rẹ̀. Níjọ́ tí wọ́n ń sọ pé Imam Bukhari ọmọ kí o Sheikh Onímájèsí bóyá mi ò rí fídíò yín tí wọ́n ní wọn ọ̀gbọ̀n Lárúbáwá, ẹ dákun sí mádéhù ní ọ̀rọ̀ Imam Bukhari ọ̀gbọ̀n Lárúbáwá àbí zámù àbí istihza, ìmọ̀ bí tá a lè kà sí pé Imam Bukhari ọ̀gbọ̀n Lárúbáwá.
so ìjọ náà ṣé àwàdà ni ẹ̀yìn ni oríkì ìdílé Bukhari ni ẹ tí a ń pè láàfẹ́ ẹ̀sìn ẹ máa gbọ́ yóò tẹ́ má ti pè yàn láàfẹ́ ẹ̀sìn pé àfẹ́ ẹ̀sìn nílé tẹ́nìkan bá sọ pé lágbájá yìí kọ̀gbọ́ lárúbáwá ẹni yẹn sáàfẹ́ ẹ̀sìn mà kí nìdí torí pé ní lárúbáwá òun ni ó fi ṣẹ̀sìn so wọ́n bà odidi iṣẹ́ àwọn àfáà kan jẹ́ pé àwọn ọ̀gbọ́ lárúbáwá kálukú tó lè ṣe ìdìfáwọn kan àwọn àpè subhanallah kéèyàn ní mọ́ Bukhari ọ̀gbọ́ lárúbáwá ládùúgbò kéwì kéèyàn ní bàbá wa Gbani Mádùlẹ̀ Arọ́bí ọ̀gbọ́ lárúbáwá ládùúgbò kéwì ọ̀dà kíru ẹni wọ́n wá bọ́ta kọ́ wá sọ lárúbáwá tó bá jẹ́ pé irú lárúbá táwọn Bukhari ń sọnù ẹni tá a pè ní al-baligh al-fasih ó lẹ́nu tó jẹ́ pé yóò bá yẹn sọ̀rọ̀ ẹ̀ nídìí wàhálà kẹsàn-án sọ pé ẹ̀gbọ́n tó fẹ́ sọ yé ni ní lọ́dọ̀ àwọn ológàgán kẹsàn-án máa ṣe pé ẹsẹ̀ rí tàwílù ọ̀rọ̀ yìí tẹ́ni ìfẹ́ sọ ni so ẹjẹ́ àtúndúmúlà yẹn lódìdí gbogbo ntọ́sẹ̀lẹ̀ ńbẹ̀ kátú lódìdí tá bá fẹ́ ní ìsọ so ìkejì yẹn ni pé Sheikh Onímọ̀jẹ̀sí ǹjẹ́ tí ẹ jáde tẹ dìfẹ́ǹdì Imam Bukhari ǹjẹ́ jáde tẹ sọ̀rọ̀ ń pa àgbà tí wọ́n sọ pé àwọn kan ọ̀gbọ̀láwá àwọn àfáà súnà àwọn ọ̀gbọ̀láwá so a dẹ̀ rí gbogbo àwọn mọ̀kọ́tù àwọn àfáà súnà yìí tí wọ́n ti ń sọ lárúbáwá ok ẹni tó wá sọ fún ọ̀gbọ̀láwá sọ̀rọ̀ àwọn èèyàn kọ̀ọ̀rọ̀ náà lárúbáwá yẹn náà tóró ẹni ẹ ló kọ́kọ́ ti pè pé káwọn èèyàn ó ṣe bẹ́ẹ̀ ẹjá ní ìsọ kọ̀sẹ́ tí ó mọ̀ pé wà máa min ahadin min al-akhta'i yanju siwa rahmanuna tọ́wọ́ sí wọ̀lọ́sọ pé siwa rahmanina adilun rahim so amayun ẹ̀yìn sí ìyẹn wá sí mistake ní but ẹni yẹn ló ti kó kí ló dé Yorùbá sí yalábòsí báyìí ní tẹ́sí mọ̀ pé kì í ṣe pé Islam ló ní iṣu kì í ṣe pé kí Yorùbá gangan ló ní iṣu ẹ wọ ọ̀rọ̀ lẹ Yorùbá táwọn fà mọ́ra wa lọ́wọ́ ọbẹ̀ ilé ìjìnlẹ̀ lọ ọbẹ̀ ilé ìjìnlẹ̀ lọ àwọn yóò sì mọ̀ òdodo kálukú sì ń pa mọ́lẹ̀ ó fẹ́ ń pa alábòsí Yorùbá in ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ń pariwo ẹni di Yorùbá nation ẹni di gbá sẹ́ẹ̀rí pé nídìí ẹ̀ báyìí àwọn abúlé ń fi ìyà jẹ wá Fúlàní ń ṣe kékeré kan sáà lè jẹ́ yọkan àti jẹ́ yọkan lẹ̀ Yorùbá ìgbà báyìí nìsín tá a làgbà náà àwọn ọba yín ọ̀yá ẹ̀yin gó pin sẹ́yìn lẹ́ni ẹ fẹ́ ya lọ. níjọ́ tá a bá ti mà ìsan ara wa àìsàn Yorùbá náà ló gbé adínú ẹ̀sìn illa man rahima rabbi so ẹ jẹ́ àmọ́ face reality Sheikh Onímọ̀jẹ̀sí ìmọ̀ yíyan yìí ò sì wá béèbù ẹ̀yin náà sì mọ̀ wípé àwọn àtọ́wù kan wà wájú nígbà kan tẹ́yìn àtàfà Kútúbí tẹ́ bá ti sọ̀rọ̀ tí wọ́n ti ṣe báyìí tẹ́sí báyìí pé ókè bó ṣe rí ní ṣe àpá fi yín rẹ̀ so àfà Alima yìí mo fẹ́ dá akọ lẹ́ẹ̀kan kì í ṣe Yẹ́límà yìí àfà Alima yìí àfà wa tí wọ́n ṣaláìsí ní síláàsì náà ní kọ́nà kọ́ba ní foríjì wọn Yẹ́límà yìí yàtọ̀ sí Alima yìí so mo ṣe mistake ń bẹ̀rẹ̀ so gbogbo gbà náà tẹ̀ ń jáde sí àwọn kò dé lẹ́fù gan tẹ̀yìn gan rí pé ìlé ṣe dì fáwọn àwọn kìíní ìmọ̀ ok ṣé ẹni tó bá ní mọ́mù Bukhari ọ̀gbọ̀n lábọ́wá ṣé ìtazarọ̀ nínú èdè kíw náà ṣébi máa nà já mọ́dà ni so ẹ jẹ́ àfẹ́sì àwọn reality kan gbogbo dìfáwù tí kálukú ń ṣe yìí dìfáwù náà lé ní o tí ò ṣe é gbé bọ́ọ̀ta pé ok mo ti ẹ̀fẹ̀ gbé Mustawa Arabiya àfáà mi kan jáde o ká lọ sílẹ̀ lárúbáwá táwa náà mọ̀ níparí torí mo nífẹ̀ẹ́ pẹ́ Sheikh Onímọ̀jẹ̀sí lóòótọ́ lẹ sọ pé lẹ mú ọ̀rọ̀ wá wípé ana muz'ijun jiddan jiddan ìyẹn ni mo fẹ́ fi parí rẹ̀ àfáà oníyàwó mẹ́ta sọ yìí pé àwọn ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ kí ló dé táwọn sọ pé àwọn ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ torí pé àwọn tí wọ́n ní ọ̀rọ̀ yìí àwọn ni wọ́n sọ pé ok ń ta àgbàlérò lọ́dọ̀ tí àfáà oníyàwó mẹ́ta a ò kọ́ wò pé kí ni tí ń ṣẹlẹ̀ kí n sọ pé ana muz'ij kí ni a fẹ́ sọ ń bẹ̀ wọn gbogbo kálukú ní sọ pé sẹ́nìkan sọ pé ìbára yìí ọ̀kọ̀rẹ́tì ìbára mú sí ìjù sọ́bọ́ lọ́rọ̀ á sí àjàyú sí ìjù àwọn èèyàn wọ́n ti tẹ̀sírí fún fíìlì sáà ní kò sí inú kí o ní but kí ló bá mú pẹ̀lú mọ̀kọ́mù yẹn gẹ́gẹ́ izaj muzaj ok kí lẹ́ni ìfẹ́ sọ inú sọ pé ẹ tú gbogbo jùmlà yẹn lódìdí now ẹ wá ní alẹ́ ṣe ìtìláàkù fáìl kágbèrò mọ̀fọ́ ẹ wá mẹ́rin wá so but gbogbo ẹ̀rí tẹ́ ẹ mú wá sẹ́mu kí lọ́dọ̀ àwọn afọ́n lóga àwọn àfáà dúró lórí wípé fíìlì tó bá jẹ́ fíìlì sìláṣí al-mujarrad onírú rẹ̀ lọ
bó ti yẹ kọ́rọ̀ mi tó wà lórí ọ̀rọ̀ ń tẹ́ fẹ́ máa mú wáyé ga ọ ká sì tìlákù fáìl ká sì gbèrò maf'ul. ok gbogbo ìsàmpù tẹ mú apáta àti orin wà ń tàtọ́ ìmùlẹ̀ káásí so ẹ rí i pé sùlásí ni. tẹ bá wá lẹ́rìí mi ẹ mú ẹ̀rí mi wà kódà tẹ bá rí inú Qur'an famarhaban bihi, tẹ bá rí inú hadith famarhaban bihi, tẹ bá rí ẹ mọ́rọ̀ àwọn udaba minal qudama ẹ mú wá tí wọ́n lo fáìl sípò maf'ul lórí fíìlì sùlásí al-mazid biharfin wahid aw biharfain aw bisalasati ahrufin ẹ mú wá tẹ bá mú wá bá inshallah sanaslamu jadalan bi annaka musib. amma hatta al'an fa ana la uwafiquka ala dhalik. so ti ba ìyẹn níbi tí mo ń lọ gẹ́gẹ́ tọ́kàn mi sẹ́rí gbogbo àwọn yòókù tí a ń sọ̀rọ̀ yẹn so ẹ̀yin adib so ẹ sì sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ ṣùgbọ́n tá bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ náà ká máa rántí pé ǹjẹ́ tí mò ń sọ yìí náà sọ́jọ́ra wọn ọlọ́wọ́ bá ní sẹ́yìn lẹ́sùn lórí yóò wọlé ajá kan sórí hádà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira.